èyí ni ohun tí Talọlọrun ṣe fáwọn mùsùlùmí Ìlọrin. ọjọ́ ajé Monday ọjọ́ 9 oṣù kẹwàá yìí ní ọ̀kan lára àwọn lọ́ọ̀yà Abdulazeez Adégbọlá Taniọlọ́run ìyẹn Muftau Olóbì kọ̀wé kan sí gbogbo àwọn àfáà àti mùsùlùmí ìlú Ìlọrin pé oníbàárà àwọn ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ tó sì ń béèrè fún àforíjì kí wọ́n lè tú sílẹ̀ láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n tó wà. Nínú ìwé ọ̀hún ló ti ní àwọn táwọn jẹ́ lọ́ọ̀yà ọkùnrin yìí kọ̀wé yìí látàrí pé oníbàárà wọn pọn ní dandan kí àwọn kọ̀wé àforíjì náà lórúkọ òun, tó sì ní àwọn kọ̀wé náà ní ìbámu pẹ̀lú bó ṣe wà nínú àlùkùránì pé ká máa foríjì ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe ní àwọn kò mọ ohunkóhun nípa lẹ́tà náà nítorí pé àwọn ti lé lọ́ọ̀yà Muftau Olóbì kúrò nínú àwọn lọ́ọ̀yà Abdulazeez Adégbọlá tipẹ́ látàrí pé ó fẹ́ máa gbàbọ̀dè fún Taniọlọ́run. Nínú àtẹ̀jáde kan tí adarí ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe àgbáyé àti akọ̀wé wọn Adérẹ̀mí Ifáòlépin àti Ifágbénúṣọlá Owómídé Pópóọlá kọ tí wọ́n buwọ́lù lọ́jọ́ 11 oṣù kẹwàá yìí ni wọ́n ti sọ pé lọ́ọ̀yà tó kọ lẹ́tà àforíjì sáwọn àfáà àti mùsùlùmí Ìlọrin ìyẹn Muftau Olóbì kì í ṣe lọ́ọ̀yà Taniọlọ́run tí kò sì lẹ́tọ̀ọ́ láti kọ lẹ́tà kankan lórúkọ rẹ̀. Nínú àtẹ̀jáde ọ̀hún ni wọ́n ti ní orúkọ gbogbo oníṣẹ̀ṣe lágbàáyé ni àwọn fi ń kéde pé barrister Muftau Olúfọlá Olóbì kì í ṣe lọ́ọ̀yà Abdulazeez Adégbọlá táwọn èèyàn mọ̀ sí Taniọlọ́run tó ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ nílé ẹjọ́ májísírèètì ti Upper Area nílùú Ìlọrin. Wọ́n ní ọmọ bíbí ìlú Ọ̀fà nípínlẹ̀ Kwara tó tún jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ní lọ́ọ̀yà Olóbì ṣùgbọ́n tó ń gbé nílùú Èkó àti Ìlọrin. Òun sì ni àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ẹ̀ka tìpínlẹ̀ Kwara kọ́kọ́ gbà lórúkọ àwọn oníṣẹ̀ṣe lọ́jọ́ àkọ́kọ́ tí Taniọlọ́run farahàn níwájú ilé ẹjọ́ májísírèètì ìlú Ìlọrin tó sì gba $300,000 300,000 kó tó wọlé ẹjọ́. Látọjọ́ náà sì ni wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ pé àwọn ò nílò iṣẹ́ rẹ̀ mọ́, ṣùgbọ́n ó jọ àwọn lójú bó ṣe tún pe ara rẹ̀ ní lọ́ọ̀yà Taniọlọ́run tó fi lọ kọ lẹ́tà àforíjì lórúkọ ọkùnrin náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.